ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò rí. Ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò rà. Ẹni kò kàn pé ọmọ ẹlẹ́gbẹ́ ni mi. Ọmọ ẹlẹ́gbẹ́ ni mí. No doubt about it. Wọ́n tó wà nílé tó kàn ń wò tó wò pé kí ló ń ṣe ẹ́ báwo lọ̀rọ̀ ẹ ṣe rí báyìí. Ó dẹ̀ ṣẹ́ka rẹ̀ o kó wò pé kí ni nǹkan tó ń dààmú irú ẹgbẹ́ wo ló ní. Ṣé ẹgbẹ́ dúdú o ní òsàn àwọn ẹgbẹ́. A kú ọdún ẹ̀yin èèyàn mi orúkọ tèmi mà ní Mrs. Mariam Bakare aka APONBEPORE, Vice President of Association of Nigerian Theatre Art Practitioners tá ń pè ní ANCP. A kú ọdún Well, nínú tẹ́fírí mi bì mo tẹ̀ wà lára kọ́mítì èmi ní chairman committee ẹgbẹ́ World Ẹgbẹ́ Festival tá a ṣe tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹsàn-án òun là ń ṣe ní ètò ní a ti bẹ̀rẹ̀ láti kálọ̀pẹ́ àti jẹ́ta but officially àná ni a ti bẹ̀rẹ̀. A kú ọdún Well, nǹkan tó máa ń ṣẹlẹ̀ nǹkan ayọ̀ ni nǹkan ìdùnnú ni ló máa ń ṣẹlẹ̀ bí nínú ọdún tá a máa ń ṣọdún a máa ń ṣọdún ajé a máa ń ṣọdún olókun a máa ń ṣọdún ọlọ́ṣà à ń ṣọdún ọmọ ẹgbẹ́ so a ní ọdún gbogbo àwọn òrìṣà pátápátá à ń ṣe ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ omi ẹgbẹ́ orílẹ̀ gbogbo ẹgbẹ́ pátápátá ní àgbàlá ayé tọ́lọ́ndà àtúnfi ọjọ́ ìnà àtúnbọ̀ wọn àtúnpè wọn àtúnṣàjọdún so ní ọdún World Ẹgbẹ́ Festival yìí àwọn oríṣiríṣi làwọn èèyàn wá tún ń dúpẹ́ báwọn èèyàn ṣe ń dúpẹ́ láì lòmíì tún ń tọrọ tí ọ̀nà tẹ̀ ń dá wọn lóhùn olókùn dáhùn wọ́n ní awálà sí bàbá bíi tàbíjọ́ àwọn wọ́n wà ń bẹ̀ tí tó yẹ pé wọ́n dẹ̀ ń gbàdúrà bí irú last year ń sìn mo ti sọ pé mo tún mú mọ́tò oríṣiríṣi mọ́tò míì mo tún gbé wá ọ̀tọ̀ ni mọ́tò tí mo gbé wá ní last year ọ̀tọ̀ ni mọ́tò tí mo tún gbé wá ní year yìí so oríṣiríṣi nǹkan ni àárín bẹ̀ àwọn ò wá ń ṣe nìkan o àwọn diaspora tiwa náà wà ń bẹ̀ o bẹ́ẹ̀ náà ni wọ́n gbà even nǹkan tí last year wọn ò lè wá àbọ̀ tí wọ́n ń ṣe wọ́n wò ní live tó yẹ pé live ni wọ́n ń wò so ní ọdún yìí náà the same thing so àwọn èèyàn ní Nàìjíríà yìí lásán èèyàn tó wá ní Nàìjíríà yìí títí dé Àbújá kẹmọ kíyàn wá láti Àbújá Kwara Èkìtì Oǹdó Ìjẹ̀bú Ògùn state táwọn wá láti Ọ̀yọ́ state àwọn èèyàn Lagos ní àwọn tó wà ní nearby country wa bíi Benin Republic of Benin àwọn Togo àwọn Abidjan wọn wà ní bíi náà so àwọn èèyàn kú wá lóríṣiríṣi láti wá jàjọ láti wá gba oore láti wá dúpẹ́ òun ni eré ìfi wáyé ni a fi ń ṣe ní ẹ̀fọ́ ní ọdún. A kú ọdún ẹgbẹ́ wọn ní ẹni tí ò ní ẹgbẹ́ láyé kò lè ní lọ́run ẹgbẹ́ jẹ́ mi tẹ́lẹ̀ ẹgbẹ́ ò ṣe ṣàlàyé tán kì í ṣe nǹkan tó ṣe ṣàlàyé nítorí pé kò sí ẹni tó wà tí ò ní ẹgbẹ́ àwọn kan máa ń pè wọ́n ní guiding angel àwọn kan máa ní màláìkà but àwọn ní Yorùbá àtàjẹ́ oníṣẹ̀jẹ̀ wọ́n á pè wọ́n ní àwọn ẹgbẹ́ so àwọn yẹn kò sí tí má ní ẹ jẹ́ kí kọ́kọ́ fún àwọn yín ní example àwọn kan máa wà wọ́n ní àwọn rìn bóyá ẹnìkan máa ń bá wọn sọ̀rọ̀ a ní àwọn ẹgbẹ́ ẹ̀ ní ẹlòmíì nǹkan míì bóyá nínú àlà ó máa ń rí rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kan àwọn ẹgbẹ́ ẹ̀ ní ó ní mélòó mo tẹ̀ tí má ní kí n máa bẹ̀rẹ̀ kí n máa ṣàlàyé ó máa tán torí pé ẹgbẹ́ ó wide ó pọ̀ nílé ayé kò ń ṣe òòṣà ẹgbẹ́ yàtọ̀ sí òòṣà pátápátá ẹgbẹ́ ò ń ṣe òòṣà yàtọ̀ ẹgbẹ́ yàtọ̀ ṣé ẹ ti wọn dẹ sáà báwọn èèyàn ṣe máa ń sọ pé ẹ̀sìn yàtọ̀ torí ẹgbẹ́ yìí àbáwálé nítorí gbogbo wa ni ẹgbẹ́ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wa ẹ máa rẹ́ lómi wọn ni wọ́n jọ lágbájá ó jọ mo rẹ́ nìkan tó jẹ́ ọmọ ẹgbẹ́ èèyàn ibi tíyàn ti ṣe àwọn nǹkan míì tíyàn fẹ́ràn tó jẹ́ pé nǹkan tí fífẹ́ràn ẹ̀ gan ó ní inú nǹkan tẹ́gbẹ́ kan máa ń jẹ ó ní nǹkan tẹ́gbẹ́ mi ò ń jẹ ó ní nǹkan tẹ́gbẹ́ mi ń wọ̀ ó ní nǹkan tẹ́gbẹ́ mi ò ń wọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa kẹgbẹ́ wa lè máa gbé wa.
ẹja máa ṣe dáadáa kẹgbẹ́ máa ẹni tó bá mọ̀ nípa ẹgbẹ́ kó máa fẹ́ gbẹ́lẹ́jẹ kí inú ẹ̀ máa dùn pẹ̀lẹ́jẹ́ tó bá ti ń múnú ara ẹ̀ dùn tó ń múnú ara ẹ̀ kẹjẹ inú ẹgbẹ́ á máa dùn ìwọ náà máa rọ́nà lọ wọ́n máa jà fún ẹ kó ogun bá ṣẹlẹ̀ mọ̀ pé ilé ayé àwa jagun ni bàbá tẹ̀ kọ́ ogun kan àwọn ẹgbẹ́ yẹn máa dúró tiẹ̀ wọ́n á jà fún ẹ jẹ́ ká máa ṣe dáadáa ṣá. ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ò ẹni kò kọ́ bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́gbẹ́ ni mi ọmọ ẹlẹ́gbẹ́ ni mi no doubt about it wọ́n tó wà nílé tó kàn ń wò tó wò pé kí ló ń ṣe ẹ́ báwo lọ̀rọ̀ ẹ ṣe rí báyìí ó dẹ̀ ṣẹ́ka rẹ̀ o kó wò pé kí ni nǹkan tó ń dààmú irú ẹgbẹ́ wo ló ní ṣẹgbẹ́ dúdú o ní òsàn àwọn ẹgbẹ́ yìí o pọ̀tẹ́ ẹgbẹ́ funfun ẹgbẹ́ gidi ẹgbẹ́ tá a bá wáyé kó mọrú ẹgbẹ́ tó ń ṣe tó bá wà nínú ẹgbẹ́ tó ń ṣe kó kọ́ tẹ̀ wò pé báwo ni ìrìn àjò ayé ẹ̀ ṣe rí báyìí ó tẹ̀ wò pé àwọn ẹlòmíràn ní kíní kan ẹgbẹ́ yìí ò ń ṣe ẹ̀sìn ẹgbẹ́ ò kì í ṣe òòṣà pé ọmọ ẹni òṣòṣà ó bọ̀tẹ́gbẹ́ yàtọ̀ check yourself mọ position rẹ ẹgbẹ́ nǹkan wórú aṣọ tó gbọ́dọ̀ wọ̀ wọ́n rú oúnjẹ tó gbọ́dọ̀ máa jẹ mọ gbogbo àwọn nǹkan yẹn tó bá ti lè mọ̀ àwọn tó mọ̀ nípa mímọ̀ nípa àwọn àmọ̀ bóyá ẹgbẹ́ olómi ni ẹ́ tí ẹgbẹ́ ti nílẹ̀ bóyá tinú afẹ́fẹ́ bóyá ní ti ẹgbẹ́ oníná bóyá èyí tó ń tọ̀ yànnàyànnà bóyá àwọn nǹkan tó máa wọ̀ bóyá àwọn nǹkan tó máa dánni bóyá nǹkan tó máa kú bóyá ibi tó ti gbọ́dọ̀ máa jẹun ò gbọ́dọ̀ máa jẹun lórí ìta ò gbọ́dọ̀ máa jókòó sórí ìta ò gbọ́dọ̀ máa bá obìnrin oríṣiríṣi sùn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ mọ̀ torí ìfàsẹ́yìn ó ti bá sẹ́ ọ̀pọ̀ ẹlòmíì láì mọ̀ pé ẹgbẹ́ ń da òun lọ́rùn òun gan fún rẹ̀ ló ń jẹ èèwọ̀ òun gan ló ń ṣe rẹ̀ kì í ṣayé ló ń ṣe torí pé kò mọ nǹkan tí ó jẹ ewu ara ẹ̀ ló ń jẹ bóyá ò yẹ kó máa jẹun ẹ̀jẹ̀ àrọ̀ bóyá ò tiẹ̀ yẹ kó tiẹ̀ máa wọ ibi tí ò yẹ kó máa wọ̀ tó yẹ pé bóyá ò yẹ kó máa sùn ní òkùnkùn torí pé ọmọ ìmọ́lẹ̀ ni ẹ́ nínú ẹgbẹ́ ẹ nínú ibi tó yẹ kó máa wà bóyá sàárà ló yẹ kó máa ṣe ò nídìí òògùn ò nídìí kó máa lo nǹkan dúdú rárá wá ààrẹ ẹ ṣàwárí ààrẹ ẹ kó mọ irú ẹgbẹ́ tó ń ṣe kó máa tọ́jú ẹgbẹ́ wà á di pé ọ̀nà àbáyọ pọ̀ fún ẹ torí ẹgbẹ́ máa ṣe ìgbẹ́ wọn á gbẹ̀. èmi náà máa ń sọ àdúrà náà ni ìkọ́tùkọ́ lọ́n bá wa dá ọlọ́rẹ̀ mi ẹni tó ń ṣe báyìí tó jẹ́ kó pe gbogbo oríṣiríṣi èèyàn kò tún pè ní nàìjíríà nìkan bó ṣe ń ṣe ní nàìjíríà wọ́n ń ṣe lókè òkun wọn ìgbà wo wọ́n ṣẹ̀dé láti Trinidad àti Tobago kò pẹ́ tó ń ṣẹ̀dé wọ́n tún lọ ṣe ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ń bẹ̀ bó ṣe ń gbé ẹgbẹ́ náà ni wọ́n ń gbé ìṣẹ̀ṣe wọ́n ń gbé lọ́tùn lósì wọn ò fílẹ̀ ọlọ́run àmà lọ́rẹ̀ mi wọn á máa dàgbà wọn á máa dògbà wọn á máa rí wọn bá ní bá wọn àní ní ẹ bá wa dúró ìṣẹ́jú márùn-ún àní fi nǹkan burúkú báyìí àní fi nǹkan rere báyìí la máa fi máa rí wọn nú ọmọ àtàwọn ọmọ wọn ní fọmọ ṣé wọn ní fara ṣe bọ́n ṣe ń gbé ìṣẹ̀ṣe àgbẹ̀ bọ́n ṣe ń gbé rúmọlẹ̀ àwọn máa wà pẹ̀lú wọn ní gbogbo ọ̀nà àlà fún wọn ju eléyìí lọ nínú ọlá gbogbo àwọn àti ẹ̀tí ẹ̀wọ̀ ilé àṣẹ ni àwọn gbogbo wọn ti jáde àwọn òòṣà ti jáde àwọn ẹgbẹ́ ti dìde wọ́n ti pàṣẹ fún àdúrà tiwa náà àgbà iléeṣẹ́ gbogbo àwa tá à ń ṣe mídíà ilé wa ní òní gbóná ọ̀nà wo ò ní bàjẹ́ a máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbà gbogbo nǹkan tá a bá wá nínú ní ta fọkọ̀ sọ àwọn ti gbọ́ ọlọ́run bá wa pàṣẹ sí àdélébáre àfòyàbí àìlèkọ́rin la máa ṣe nínú ọlá nínú àlàáfíà ẹ̀mí gúgùn ìfọ̀kànbalẹ̀ àwọn ò ní máa rọ atẹ́gùn ló ń fẹ́ yìí àwọn míì owó wọn fi ń rà kò ní jẹ́ tiwa o àwọn ò ní fowó ra atẹ́gùn tá a máa fi mú láṣẹ Olódùmarè. Àṣà Yorùbá TV Àṣà Yorùbá TV. ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìdílé wa. òtítọ́ ni kíkọ̀ ní gbóká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbìn láàyò. Àṣà Yorùbá TV egun kakaka ti tajà lẹ́nu. Àṣà Yorùbá TV ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ
mọ̀ àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ. àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí. ẹ lè kàn sí àṣà Yorùbá TV lórí Facebook àṣà Yorùbá TV 2 YouTube wọn àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com Instagram wọn rèé asa_Yorùbá TV bó sì jẹ́ Twitter àṣà Yorùbá TV tẹlifóònù nọ́mbà wọn rèé 070-637-34729 tàbí 070-138-84292 àṣà Yorùbá TV Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo tàdá ìbá.